Inscom Radio KCR2 Shalom. Mo dágbére fún ọ lónìí. Ìbànújẹ́ kẹrù rẹ. Máa kọ́ mi hàn lọ. Ìbànújẹ́ kẹrù rẹ. Kẹrù rẹ o. Ẹkún ó ṣe kẹrù rẹ. Mo dágbére fún ọ lónìí. Ẹkún ó ṣe. Ìbànújẹ́ kẹrù rẹ. Ìparí kéke ikú òjijì. Ẹ máa dágbére, ẹ máa jáde nínú ìjọ yìí. Ẹ máa jáde nínú ayé wa. Ẹ jáde nínú ìdílé wa. Àìríná, àìrílò, àìtẹ́gbẹ́, àìtọ́gbà, àmúbọ́, àkàntì. Ẹ máa jáde. Amen. Amen. Lónìí, n tá máa fi bára wa sọ̀rọ̀, ó dálé lórí get out, drop it and possess your possession. Yes. Dépáfò. Wọ́n rí ọkùnrin kan. Yes. Oṣó. Wòlíì èké. Júù. Orúkọ ẹni tí ń jẹ́ bá Jésù. Tó ń jẹ́ bá Jésù. Ẹni tí ó wà lọ́dọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pe Jésù, ṣùgbọ́n àwọn kan náà fara pamọ́. Tó ń ṣe kí ni o? Tó ń sọ pé Jésù làwọn ń pè, ṣùgbọ́n Jésù mọ Jésù, ó mọ àwọn tòun. Wọ́n náà ń pè ní bá Jésù. So that's why a máa ń pe Jésù ká máa mọ̀ pé Jésù Kristi làwa ń pè. Nítorí pé Jésù poríṣiríṣi. Buy one get one free tí wàá ń gbòòrò sí. Jésù òyìnbó ṣe kí ni o? Ó wà. Yes. Ẹni tí ó wà lọ́dọ̀ Ṣágíù. Yes. Pọ́ọ̀lù baálẹ̀ ìlú náà. Amòye ènìyàn. Òun náà ni ó ránṣẹ́ pé Bánábà òun Sọ́ọ̀lù. Bó ṣe ránṣẹ́ pè mí láti wá ṣe ìsọjí fún yín lọ́jọ́ tí ò ní. Yes. Ó sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo wa la jókòó iwájú Ọlọ́run ajagunṣẹ́gun báyìí. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n Élínà oṣó náà. Nítorí bẹ́ẹ̀ ni ìtumọ̀ orúkọ rẹ̀. Tí ń ṣe ẹ̀mí èṣù, ẹ̀mí kẹ́mí tó ń lọ káàkiri láti tàn ọmọ Ọlọ́run jẹ. Yes. Ó takò wọ́n. Ó ń fẹ́ pa baálẹ̀ ní ọkàn dà. Lágbára Ọlọ́run, èṣù ò ní pa yín lọ́kàn dà lónìí. Ẹ̀mí tó bá jẹ́ pé ó bá yín débí àbí tó ń tẹ̀lé yín kiri yí pé eré yín ò ní tẹ̀yìn lọ́wọ́ lónìí, Olúwa yóò ṣe mọ́ ṣẹṣẹ́. Àmín lórúkọ Jésù. Ṣùgbọ́n Sọ́ọ̀lù. Tí a ti pè ní Pọ́ọ̀lù. Ó kún fún ẹ̀mí mímọ́. Ó sì tẹ́jú mọ́. Ẹ̀mí la fi ń jagun. Tí a ò bá wà nínú ẹ̀mí, ọ̀rọ̀ tá a fẹ́ sọ gan kó a ò lè understand rẹ̀. Because a ò sínú ara mọ́, ara àti ẹ̀mí ò ṣe papọ̀. Ìdí mo ṣe rọ̀ wípé kí agbára ẹ̀mí mọ́ kó balẹ̀ gbogbo wa báyìí. Etí ìgbọ̀ kó balẹ̀ wa sẹ́, àyàgbàṣe kó wọnú wa lọ. Gbogbo ẹ̀mí ṣàjẹ́ ẹ̀mí ìrẹ̀wẹ̀sì mo pa láṣẹ ẹ máa dágbére báyìí. Ẹ tẹ̀síwájú. Ó wí pé ìwọ tí o kún fún àrékérekè gbogbo. Ìwọ tí o kún fún gbogbo ẹ̀mí tó kún fún àrékérekè tí ń bẹ ní àyíká yìí dá yìí sẹ́. Yes. Àti fún ìwà gbogbo. Ìwọ ọmọ èṣù. Ìwọ ọ̀tá òdodo gbogbo. Ìwọ ọ̀tá òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Yes. Ìwọ kì yóò ha dẹ́kun. Yes. Àti máa yí ọ̀nà òtítọ́ Olúwa po. Gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ ìfẹ́ Ọlọ́run, ìwọ náà èṣù ẹ̀mí yìí tó ń dà wọ́n láàmú tí ò jẹ́ kí wọ́n gbọ́tọ̀ Ọlọ́run mọ́. Ẹ̀mí sì ń lọ káàkiri gbogbo àgbáyé. Lónìí agbé ẹ̀mí náà dé kó lọ àgó gbèdè. Àmín Jésù. Lónìí n tá máa fi bára wa sọ̀rọ̀, ó dálé lórí get out, drop it and possess your possession. Kí ni ìtumọ̀ ẹ̀? Tó bá ní kó get out, ẹ mọ̀ pọ̀rọ̀ yẹn sound very insulting àbí ẹ̀kọ́? Pé kọ́ni kan bá yẹn sìn get out. Ǹjẹ́ ẹni máa wọ̀ pé kí ló ń ṣẹlẹ̀? Genesis 12 kí n fi ṣàlàyé fún yín nǹkan tí ìtumọ̀ ẹ̀ nínú ẹ̀mí bí tó ti wáyé. Genesis 12 from 1 to 4. Olúwa sọ fún Abrahamu wípé jáde kúrò, àbí kí ni ìtumọ̀ get out? Kí ni ìtumọ̀ get out? Ní get out is jáde kúrò. Ẹ tẹ̀síwájú mà. Àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ, àti kúrò nílé bàbá rẹ, sí ilẹ̀ kan tèmi yóò pèsè fún wọn. Èmi yóò sọ di orílẹ̀-èdè ńlá, èmi yóò bùsí fún ọ. Olúwa yóò sọ orúkọ wa di ńlá, Olúwa yóò sì bùsí fún wa sẹ́. Ìbùkún ni gbogbo máa ṣe kí ni o la máa já sí. Gbogbo ẹnikẹ́ni tó bá ń súre fún wa, ó di dandan ire kó máa dé bá wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá sì ń fi wá ré, ègún máa dé bá wọn ni. Kí la fẹ́ fàyọ ńbẹ̀ ni pé that word get out, jáde kúrò, òun ni nǹkan tí à ń tà láti fàyọ. Fún ẹni tó bá wà nú ara, ṣé èmi ló ń bá kí n get out, ó máa bàjẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún Abrahamu, ó ní get out, jáde kúrò láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ, nínú ìdílé rẹ. Nípa ti Abraham tá à ń ṣàlàyé yìí, tí ẹ bá wò Abraham up to this point tí Ọlọ́run sọ pé Abrahamu jáde kúrò yẹn, tí ẹ bá wò up to that point, he had no knowledge of God whatsoever. Àbọ̀ sọ ẹ gbọ́ pé ó mọ Ọlọ́run, kò mọ Ọlọ́run.
ìdílé tó ti jáde wá ìdílé olórìṣà. Àwọn tó ń gbórawọ̀ tó ń wo òṣùpá ìdílé tó ti jáde wá nìyẹn. Gẹ́gẹ́ bí Moses orí bàbá wa tún wọn láṣẹ bó ṣe jáde ní ìdílé àwọn tó ń bọ òrìṣà náà ni. He had no knowledge. He had no inkling of God at all. He had never met God. He was never taught about God. He was a pagan. He was an idol worshipper, a moon worshipper. He lived in the region of Chaldeans and in the midst of his people, in the midst of the idolatry. God still speaks to people. Nínú ipòkípò tí Ọlọ́run ò ta ẹnikẹ́ni nù. Ká máa sọ pé babaláwo ni olóògùn ni olóòṣà ni. Ọlọ́run ṣì ń bá a sọ̀rọ̀. Àwa má rí di ni Ọlọ́run. Bàbá tó dá ọ̀run méje àti lẹ́méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́dógún ọ̀wọ̀ ní ìjìnlẹ̀ ó lọ́rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ìjìnlẹ̀ ni, kò sẹ́ni tí ọ̀rọ̀ Ọlọ́run lè yé. Last time tá a ṣe wàásù bí a sọ pé life is nothing but mystery. Life is nothing but mystery. Ta ló lè ever sọ pé bàbá wa Abrahamu níbi tí ò tiẹ̀ tí mọ Ọlọ́run tí ò tiẹ̀ mọ nǹkan dẹ̀ ń bá sọ̀rọ̀ pé jáde kúrò. Ǹjẹ́ tí ó bá pẹ́ àwa ni ẹ̀mí yìí ń bá sọ̀rọ̀ láyé ta wà lọ́wọ́lọ́wọ́ yìí ǹjẹ́ a máa lé sìn sẹ́yìn yẹn? Jáde kúrò London ẹlòmíì takú ni jáde kúrò London kẹ̀ láyé màmá mi. Lọ́ba ni o jáde kúrò Nàìjíríà o lè tètè ìfà wà á fẹ́ mọ ibi tó ń lọ yẹn gangan náà. Ṣùgbọ́n Abraham ẹ bá mi kí bàbá yẹn ó mà tiẹ̀ gbìyànjú ó nílẹ̀ tó ṣì máa fi hàn ni o kì í ṣe pé ó mọ bẹ̀ yẹn o kì í ṣe pé sọ fún pé o máa kúrò níbi kan lọ sí Amẹ́ríkà ọ̀rọ̀ visa lottery ò sí eléyìí ò sí níbẹ̀ o but ibi tí ó mọ̀ rárá nítorí ìgbàgbọ́ ni kinní yìí fún un tá àti ìrì ṣùgbọ́n tá à ń retí ẹ̀yin ọmọ Ọlọ́run a fún mi ní kọ́kọ́rọ́ láti ṣí iye wa láti pè wá padà ká mọ bí a ṣe ń wà in tune with the Lord. In so many ways we have missed it and we continue to miss it because we don't adhere to simple instruction. First of all, jáde kúrò ló kọ́kọ́ sọ. But tí o bá jáde kúrò, would you be able to know exactly nǹkan tó máa ṣẹlẹ̀ next? So that is the first instruction. Amen. That is ibi tá a ti ń gbé nǹkan gbági tá a máa rò pé wòlíì ò mọṣẹ́ ṣe wòlíì ò máa dúrà gbà mọ́ àwa sọ wòlíì di wòlíì èké. Ẹ wo bàbá orí wọn ìdílé wo náà ti gbé bàbá yẹn ká tẹ̀ sọ pé àwọn ọmọ Abrahamu ìdílé abọ̀rìṣà ká tẹ̀ sọ pé àwọn ọmọ Abrahamu la ṣe fi bàbá orí wọn aládé ṣàpèjúwe because ṣẹ́rí ayé yìí láti thousand upon thousand years story kan náà ni wọ́n kàn change character. Ǹjẹ́ ńgbà tí yé wá di àkókò wa la wá ń sìn role tó fẹ́ mi lè mi play. Are you playing your own role? Are you playing your own role? Because tí o bá play role ẹ ayé ẹ máa yọ sílẹ̀. Abraham play role tiẹ̀, Mose play role tiẹ̀, Isaiah play role tiẹ̀, and so on and so forth. This is our own time where you have been given your script, and if you are now found wanting where you are supposed to be on stage to act, that's why at times I call the church a theater where everybody comes to act between 12 to 3 and láti wá act. Ẹni tí ó tiẹ̀ fẹ́ rẹ́rìn-ín ó máa rẹ́rìn-ín tipátipá ẹni tí ó dénú oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tàbá dẹ̀ délé tàbá ti ń start car láti bẹ̀ sí ní mẹ́rọ ẹ̀ lẹ́nu sọ̀rọ̀ tá a máa fi délé throughout that week tá a tún máa fi padà sí church ọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ la máa sọ kura òun act náà ni kọ́lọ̀ kó ṣàánú ariwo kì í sí ìpalámàlà ní báyé lọ ẹnu ayé ò ní pa wá amen kọ́ máa ń sọ àwọn kan fi ń sanra ni àwọn kan tẹ̀ fi ń ṣoríire ni ibi tó ti ń sọ bẹ́ẹ̀ náà ń gba ire yẹn lọ́wọ́ ẹ̀ ń gbé fún ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ tó ń tẹ̀ ń gbà wọ́n sí ọlọ́kọ̀ jà ire tó ti gbà lọ́wọ́ akọ́lọ́n kó dá padà lónìí. So ẹja àti ibi ìṣáná kíyèsí ogun. The Bible doesn't tell us how but what we know is that God spoke to Abraham had. Ṣáwa gan gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Àwa ìwé ìsìn ǹjẹ́ à ń gbọ́rọ̀ sáwọn àgbà lẹ́nu. Àwa ìwé ìsìn ǹjẹ́ à ń gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu. Ayé táwa ń sìn is ayé I know too much. Mom, I know what I'm doing. Dad, you know, this is what they told me. This is, can prove our logical things. Ayé táwa ń sìn nìyẹn modern world. Kọ́lọ́n kó ṣàánú fún wa. Indirectly, and we are being rude. Now, Jesus said, "My sheep will hear my voice, and they will recognize my voice." How many times has God been speaking to you? Amen. I want you to notice the first word that comes out of God's mouth. Here is a man who has never had any encounter with God before, in the person of Abraham. Look at the first two words Abraham had before from God. What are those words?
Jáde kúrò. Jáde kúrò. Get out. The Bible says, blessed are they that have not sinned, yet they believed. Ṣùgbọ́n láì tá wà ń sìn, sin is believing you. Money for hand, bad for grand. Ẹni la máa rìn àní sunkún. Ayé tá wà ń sìn, ọmọ kékeré gan sìn pé tó bá ránṣẹ́ tó bá di pé tó bá suspect nǹkankan. Pé bàbá yìí tọ̀hún ni. Ṣé I understand? Because àwọn tá à ń bẹ́sìn kọ̀ǹpútà jì ni wọ́n. Now, tẹ bá wo àwọn Babalọ́lá CAC, àwọn náà kì í ṣe pé bóyá Christianity wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ni pé jáde kúrò. Àwọn ni wọ́n sì gbóhùn yẹn léni CAC wà. Tí wọ́n bá jáde àdègbọ́ CAC léni. Bàbá wọlé Mọ́ládé wọ́n jáde wọ́n gbóhùn ó sì jáde ní CNS ṣe wà dénú lónìí. Captain Abiodun Emmanuel kò sí wọ́n ṣe lè sọ̀rọ̀ ètò òun náà gbọ́ nǹkan kan gbóhùn àbí ó sì tẹ̀lé ọ̀rọ̀ náà. Òṣìtẹ̀lú aládùúrà ó gbóhùn náà ni ó tẹ̀lé ọ̀rọ̀ náà aládùúrà sì wà dénú lónìí. Bishop Ọ̀ṣọ́fà ó gbóhùn náà ni sẹ̀lẹ̀ ṣe wà dénú lónìí àti bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ wọ́n ń gbóhùn Ọlọ́run? Ó sì sọ pé ó dẹ̀ ń sọ pé ó accomplish mission ni. Ó dẹ̀ ń sọ pé destiny ò tí come to pass. When your destiny lies in your hand. Wọ́n ní o dáwó olóòdá. Wọ́n ní o wá lùlù olóòlù kó pàtẹ́wọ́. Wọ́n ní o gbàdúrà. Turn to your neighbor and say get out. Get at me ni o nà àrí. Psalm 18:45 kí ló sọ? Ó ní àyà yóò pa àwọn àlejò. Wọ́n sì fi ìbẹ̀rù bojú jáde nínú kíni o nínú kọ̀lọ̀fín wọn. Bí bá ti ń dárúkọ àwọn kinní wọ̀nyí, bó bá ń wẹ̀ kó sọ pé get out tó bá wẹ̀ kó má sọ. Bó bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ, bó bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ, bó bá ń lọ sùn ẹgbẹ́, bó bọ́ lára mi alẹ̀. Sicknesses, get out. Barrenness, get out. Spiritual arthritis, spiritual rheumatism, poverty, greed, lying spirit, spirit of Jezebel, spirit of Pharaoh, Mamed spirit, familiar spirit, spirit of failure, all stumbling blocks, powers and principalities, ikú òjijì, joblessness, get out. Mo dágbére fún wọn lónìí, ìbànújẹ́ gbẹ̀rù rẹ, bá mi sọ dorin, ìbànújẹ́ gbẹ̀rù rẹ, ẹ̀kún ránṣẹ́ gbẹ̀rù rẹ, onílù. Mo dágbére fún wọn lónìí, ìbànújẹ́ gbẹ̀rù rẹ. Máa kọ́ bí yẹn lọ. Ìbànújẹ́ gbẹ̀rù rẹ. Gbẹ̀rù rẹ o. Ẹ̀kún ó ṣe gbẹ̀rù rẹ. Mo dágbére fún wọn lónìí. Ẹ̀kún ó ṣe. Ìbànújẹ́ gbẹ̀rù rẹ. Ìparí kékeré ikú òjijì. Ẹ máa dágbére ẹ máa jáde nínú ìjọ yìí. Ẹ máa jáde nínú ayé wa. Ẹ jáde nínú ìdílé wa. Àìríná, àìrílò, àìtẹ́gbẹ́, àìtọ́gbà, àmúbọ́, àkàntì. Ẹ máa jáde. Amen. Amen. In Jesus' name, bó ṣe rí nìyẹn o. Suddenly, the very first word the Lord spoke to Abraham was get out. Àbí bẹ́ẹ̀ kọ́? It sounds like an insult, like I said, but it is not. It's a spiritual word with spiritual connotation and power. It shows the authoritative position of God, the supreme controller of the universe. Tàṣẹ lọ́jọ́ ń yọ. Tí nǹkan bá ń ṣe tó ń kó fẹ́ máa lẹ̀mú ẹ̀ tí ò yẹ kó lẹ̀mú ẹ̀ tó ò dẹ̀ sọ pé tó ò pàṣẹ fún pé jáde kókó ṣùmínú tó wá ṣe sùmẹ̀sùmẹ̀. Because àwọn alágbára àwọn náà ní agbára láti ṣe kí ni o wọ́n fẹ́ fi agídí wọnú ayé èèyàn àwọn ogun àìrí náà àìrílò yẹn ìwọ ló láti pàṣẹ fún pé àní kó jáde bá ṣe dá ó dẹ̀ ti jáde lónìí ó dá mi lójú. Jesus said to the crippled man of 38 years by the pool of Bethesda, get up. Ṣé ní kí n dùn ni ó pàṣẹ get up, take up thy bed and walk, and immediately the man was made whole and took up his bed and walked. Gbogbo ohun tó ń sọ wá di arọ nínú ẹ̀mí gbogbo ohun tí ò jẹ́ aríná tí ò jẹ́ aráwọ́ yọ mo pa láṣẹ lónìí kó máa jáde sẹ́. Gbogbo àwọn tó ti di yámútè nínú ẹ̀mí ó yẹ ẹ máa rìn in Jesus' name. The very first word that God speaks to Abraham is words that call him from his present position into a different position. Do you understand me? That word called Abraham from the present position into a new position. But if you are reluctant from leaving your present position, taking your comfort zone, and you don't want to leave that comfort zone, how can you achieve? How can you get
the maximum result where the Lord is taking you to. Amen. May I suggest to you, brothers and sisters in Christ, that the dealing of God in your life will always precipitate an invitation from you to get out. Ọlọ́run kò gbogbo wa ni Ọlọ́run pè. Ọ̀pọ̀ la pè. Díẹ̀ la yàn nínú díẹ̀ náà bàbá ka mi mọ́ wọn ẹnáwó sí mi. Ọ̀pọ̀ la pè. Díẹ̀ la yàn nínú díẹ̀ náà bàbá ka. Ọlọ́run pè gbogbo wa lójoojúmọ́ ni. Bá ti ń sùn à ń bá lọ́run pàdé, Ọlọ́run sì ń bá wa pàdé, ó ń bá wa sọ̀rọ̀, ó ń rán àwọn òjíṣẹ́ náà sí wa pé ká ṣe kí ni o? Ó ní ká wá o ọmọ ìgbàlà wá lé o, wá àwọn ilé ọkọ kí ilé ọkọ tó. Ó ní ká máa bọ̀, but ọ̀pọ̀lọpọ̀ wa níṣẹ́ la kàn jókòó arìngindin aràndínmọ́lẹ̀ ní àfẹ́ dìde, bọ̀kọ̀tọ̀ ti pọ̀ jù, láìfù ti pọ̀ jù, àṣà ń jẹ láìfù yìí ṣá bẹ́ẹ̀ pa ní jẹ̀mí mọ́. Ayé ìlànà ṣe àtúnṣọ̀run. Wọ́n ní ọwọ́ gẹ́gẹ́ sí tí a ń ṣáájú ijó. Ogun àgbọ́tẹ́lẹ̀ nǹkan wọ́n ní ṣe kí ni? Kì í parọ́. Àìmọ̀ tó bá gbọ́ nìyẹn. Àìmọye ìgbà tọ́lọ́run ti ránṣẹ́ sáwọn olómi pé get out. Tọ́ndẹ̀ refuse láti get out of the house. Ilé tí wò ó pa wọ́n. Àfihàn wọ́n a fi ń gbórúkọ rẹ̀ ga ni. Your work or your walk with God, your relationship, your Christian life is one perpetual continuous invitation to vacate one position and occupy a better position. Tọ́lọ́ pẹ̀lú mi. Pé wá Ọlọ́run ò ní pè ẹ́ fún ìyàjẹ́, ó dá mi lójú. Ọlọ́run kì í pè ẹ́ fún ìyàjẹ́, àfi tó bá yẹ kó wà nínú ara lóyún o tí ó bá fẹ̀mí bá Ọlọ́run rìn ló máa rò pé because God will call you from being a messenger to a manager. Amen. God will call you from being a prisoner to become a prime minister or president. God will call you from being nobody to be a somebody. God will call you from being a shepherd of cattle to a shepherd of men. From being an ordinary person to an ambassador. And today's revival will lead us all into a better position in the kingdom of God. In Jesus' name. Right now, today, in this place, God is calling on somebody out of something. God is calling somebody today. God is calling out somebody out of something. I don't know. But I can give an example. Maybe it can help. I don't know. There is something you are doing right now that God is calling you out of it. Something that God, He doesn't want you to perish. He wants you to be salvaged. He wants to help you. He wants to lift you up. He needs to polish you first. To get out of that first. Just like Abraham did. Get out of that. God is calling you out of an habit. It could be a habit. A trend. A kind of mannerism. Like idiosyncrasies. A trend. Maybe you have a weakness in something. It could be smoking. It could be gambling. It could be fornication. It could be adultery. Maybe you are a sinner. You keep malice a lot with people. You have grudge with people. Even your mentality. Temini Paul, all those kind of a thing. God is, He does it. Because hallelujah hallelujah. Wọ́n ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni. Òsánà kì í sì bá iye ìjà. Iye òde di Ebenezer lọ́wọ́. Wọ́n ṣiṣẹ́ pọ̀ fọlọ́run ni. Oòrùn àti òṣùpá ńkọ́ àti ìràwọ̀ wọ́n ṣiṣẹ́ pọ̀ ní ìmọ́lẹ̀ ní gbogbo wọn. So wọ́n ní oòrùn òṣùpá ìràwọ̀ àwọn nímọ́lẹ̀ òkúta oníyebíye àwọn nímọ́lẹ̀ táyé ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí dé sẹ́ni ìṣẹ̀lẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí dé sẹ́ni. Akọ́débíyè. Something you are holding on to. You are finding it difficult to leave. You are just holding on to it. Something that is hooking you down from getting out and moving on to a better position. Tell your neighbor, get out, drop it. Tell your neighbor, tell her or him fervently, get out and drop it. God will help us. I don't know, whatever we are holding on to, today God will help me to get out of it in Jesus' name. Exodus 4:1-5. Kí ló sọ? Only and Moses answered and said, but behold, they will not believe me. Some people are looking at me, kí ni bàbá yìí ń sọ? Nítorí pé tí mo wà tẹ́lẹ̀ lè ń sọ̀rọ̀ báyìí. No.
not hearken to my voice, for they will say, the Lord had not appeared to him. They just let it come so blasphemy. Ṣùgbọ́n táyọ̀ bá rí agbára Ọlọ́run, bàbá fàgbára rẹ̀ hàn. Ọmọ fàgbára rẹ̀ hàn. Ẹ̀rí o, bàbá fàgbára rẹ̀ hàn. Ọmọ fàgbára rẹ̀ hàn. Kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ̀ hàn. Bàbá fàgbára rẹ̀ hàn. Bàbá fàgbára rẹ̀ hàn. Kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ̀ hàn. Ẹ ṣe gan-an ẹ̀kọ́ débi yìí. May I call your attention to the degree of humility, reverence and obedience displayed by our forefathers. Kí ló wá ń ṣàwà táwa èsìn ta nítorí pé modern age là ń lò. Wọ́n táwọn bàbá fi ń gbéra nígbà yẹn, kí ló fi ń gbéra? Ìrẹ̀lẹ̀ ni. Wọ́n ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Àwa sọ pé ayé ń yí, àwa náà wá ń tọ̀, ayé ṣà ń yí. The degree of humility is very awesome. Moses did not argue. He was only Moses. Wọ́n nígbà tí Ọlọ́run tó rí iná tó jó, Ọlọ́run kọ́kọ́ seek attention ẹ̀. Bó ṣe sí kí lélẹ̀ kẹ̀ àrí. Ọmọ ìgbani. Jésù gan ọmọ ìgbani bá wa. Àwa la ni Jésù. Ẹ̀gbá ló ní jẹ́, àwa la ni Jésù o. Tòtòrò nígbàgbọ́ ti gbé bẹ̀rẹ̀ o. Àwa la ni Jésù. Bọ́lọ̀ ṣe máa operate ní ẹ̀rọ tí àmì náà akọ́kọ́ fi nǹkan kan hàn ẹ́. Ṣé mọ̀? Ó lè jẹ́ kó sáré bí 1 million kan kẹrẹ̀rẹ̀ ìṣúré Ọlọ́run tó bá ń sìn mí, àní tó bá ń sìn mí tọkàntọkàn wàá ṣe bẹ́ẹ̀. Níwà bó ṣe wo lọ́dọ̀ ni ohun tó ṣẹlẹ̀ ni pé Mósè bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ nítorí pé kí ni o orí ilẹ̀ mímọ́ ló wà. Bọ́ sálúbàtà because for every court Ọlọ́run bá pè wá láyé ó bá fẹ́ ṣe kan fún wa á máa fún wa ní instruction tì í. Bàtà tó wọ̀ ní pé ẹ bá fojú ẹ bá ní ká túmọ̀ ẹ̀ tí èèyàn bá ń wọ bàtà a máa rìn jàùjàù abẹ́kọ̀ kò sí tá a lè tẹ̀ kò mọ́lẹ̀ gan ṣùgbọ́n tó bá ní o bọ́ bàtà ẹ ó mì pé you are reduced completely. A máa jí ká máa tẹ̀lé ṣoṣooṣù a máa careful tẹ́ bá lọ sókun a lè rìn lórí tá a wọ bàtà a lè rìn lórí òkúta yẹn anyhow a máa tẹ̀lé jẹ́jẹ́jẹ́ ni bí o ṣe rí nìyẹn. When you are working with the Lord Ọlọ́run fẹ́ kó di ọmọdé kò ṣe kó máa render completely kó gbàgbé gbogbo àtijọ́ gbàgbé everything. Ọlọ́run á ṣe àmọ́ ẹ̀sìn wa mọ́ àárín náà wá ní kí ló wà lọ́wọ́ yẹn o. Ó ní ọ̀pá ó ní torí wọn nígbà wọn gbọ́ ní kí ló wà lọ́wọ́ náà ọ̀pá ó ní ṣe kí ni o drop it. Ìyẹn ló mọ̀rọ̀ pé get out, drop it and possess your possession. Mósè ṣe kí ni o kò tiẹ̀ argue ó ṣe kí ni o ó dẹ̀ jù sílẹ̀ because tí o bá jù sílẹ̀ kò ní mú agbára tó wà nínú ọ̀pá àwọn. Lágbára Ọlọ́run ọ̀pá Kristi á tì wá lẹ́yìn kò ní tì wá lójú. Moses did not argue. He was ordered and the power of God manifested instantly. Torí pé gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ni. Abẹ́kọ̀ says that as mighty as God is, he respects and humble and despises the proud. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbéraga níwájú Ọlọ́run ṣe kí ni o ojú ẹ̀ máa ń kan sí wọn ni. Ó máa ń rẹ ojú agbéraga ó máa ń rẹ̀ sílẹ̀ ni. Ọlọ́run ní rẹ̀ wá sílẹ̀. Therefore, mysteries so intricate of the kingdom of God are exposed to the kind of people for their obedience. Kò tó lè rí agbára Ọlọ́run òun láti bẹ̀rù Ọlọ́run òun láti fọwọ́ fún òun láti júbà ẹ̀. Ibi tí o ti lè rí agbára àṣírí Olúwa ọ̀nà ṣe kí ni o ó ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. What are you holding on to might be detrimental to your destiny. What you are holding on to pé jùlẹ̀ it could be a problem for you. Modern day gods for example fame popularity these are modern day gods. Àwọn èèyàn ń bọ́ pé kán lè mọ̀ wọ́n pé àwa la wà ń bẹ̀ kán wọ ibì kan kán ṣe báyìí nǹkan kì í síbẹ̀ kán rìn báyìí wọ́n like nǹkan bẹ́ẹ̀ yẹn. Now these are vain glory. Gbogbo kìíní asán lórí asán ni gbogbo ẹ̀. Love of money asán lórí asán ni. Unmerited position asán lórí asán. Ipò tí ò yẹ tó ń gbé ẹ sí tó ń kẹ̀rẹ́ ẹ̀ sí ẹ ayé ló máa dáṣọ fẹ́ kọ àwọn náà máa bọ lọ́rùn rẹ̀ ayé ò ní bọ́ṣọ lọ́rùn wa. Politics ńkọ́ asán lórí asán and so on and so forth. Abraham got out. Moses dropped it. Babalola of CAC and so many of them they listened to God and God manifested in their life and their ministry remains till today. And
I discovered, brothers and sisters in Christ, that our destiny is, however, connected to our readiness to vacate the positions that ask us to vacate to another. Amen. Another good thing is that if God is asking you out of something, it means He's got something better for you. Amen. If God is asking you to let go something, it means He wants to put something better in your hand. If He asks you to relinquish a relationship, it means a better relationship is on the way for you. If He asks you to move out of a particular lifestyle, it means better lifestyle for you. God never calls you out and leaves you to hang out. God never calls you out and put you out in a limbo. Ǹjẹ́ sí lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí mímọ́, àmín, àmín, àmín. Shalom. Shalom. Ay, 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 ay. All right. Shake it. Kings from Radio. Kings loud too. Kings from Radio. Kings from Radio. The station of the world, the station on top, the station of the heaven too. Kings from Radio. The station of the world, the station on top, the station of the heaven too. Kings from Radio. Shake it, baby. Shake it.